Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ ìkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá tuntun. Òní ọjọ́ 28 oṣù kẹfà ọdún 2025. Àkòrí: ṣe àtúnṣe pẹ̀lú ìfẹ́ kí o sì béèrè nínú ìgbàgbọ́. Ìwé orin 2:6. Ọ̀rẹ́ wo la níbi Jésù? Ẹ̀kọ́ àkọ́sórí. Nítorí ẹnikẹ́ni tí ó béèrè ń rí gbà, ẹni tó bá sì ń wá kiri ń rí, ẹni tó bá sì ń kànkùn ni a ó ṣí sílẹ̀ fún. Ìwé ìhìnrere Mátíù 7:8. Bíbélì kíkà. Ìwé ìhìnrere Mátíù 7:1-11. Ẹ má ṣe dá ni ní ẹjọ́, ká má bàa dá yín ní ẹjọ́. Nítorí irú ìdájọ́ tí ẹ̀yin bá ṣe, òun ni a ó sì ṣe fún yín. Irú òṣùwọ̀n tí ẹ̀yin bá fi wọ̀n, òun ni a ó sì fi wọ̀n fún yín. Èyí ti ṣe tí ìwọ sì ń wo èérún igi tí ń bẹ ní ojú arákùnrin rẹ, ṣùgbọ́n ìwọ kò kíyèsí ìtì igi tí ń bẹ ní ojú ara rẹ. Tàbí ìwọ ó ti ṣe wí fún arákùnrin rẹ pé, jẹ́ kí èmi yọ èérún igi tí ń bẹ ní ojú rẹ, sì wo ìtì igi ń bẹ ní ojú ìwọ tìkára rẹ. Ìwọ àgàbàgebè, tètè kọ́ yọ ìtì igi jáde kúrò ní ojú ara rẹ. Nígbà náà ni ìwọ yóò sì ríran tó gbangba láti yọ èérún igi tí ń bẹ lójú arákùnrin rẹ kúrò. Ẹ má ṣe fi ohun mímọ́ fún ajá, kí ẹ má ṣe sọ ọ̀ṣọ́ yín síwájú ẹlẹ́dẹ̀, kí wọ́n má bàa fi ẹsẹ̀ tẹ̀ wọ́n mọ́lẹ̀, wọ́n á sì yí padà ẹ̀wẹ̀, wọ́n á sì bù yín sán. Béèrè, a ó sì fi fún yín. Wá kiri, ẹ̀yin yóò sì rí. Kànkùn, a ó sì ṣí sílẹ̀ fún yín. Nítorí ẹnikẹ́ni tí ó bá béèrè ń rí gbà, ẹni tí ó bá sì ń wá kiri ń rí, ẹni tó bá sì ń kànkùn ni a ó sì ṣí sílẹ̀ fún. Tàbí ọkùnrin wo ni tí ń bẹ nínú yín, bí ọmọ rẹ̀ bá béèrè àkàrà tí ó fi òkúta fún, tàbí bí ó béèrè ẹja tí ó fún un ní ejò? Ǹjẹ́ bí ẹ̀yin tí ń ṣe ènìyàn búburú bá mọ bí a ti ń fi ẹ̀bùn rere fún àwọn ọmọ yín, mélòó mélòó ni bàbá yín tí ń bẹ ní ọ̀run yóò fi ohun rere fún àwọn tí ó béèrè lọ́wọ́ rẹ̀. Ẹ̀kọ́: ó rọrùn láti ṣe àkíyèsí àìṣe àwọn ènìyàn mìíràn ju tiwa lọ. Nínú Bíbélì kíkà wa lónìí, Jésù kọ́ wa láti bá àwọn ènìyàn wí nínú ìfẹ́, ìbániwí tó lè gbéni ró nínú ìrẹ̀lẹ̀. Láì ṣe iyèméjì, ìfẹ́ ń ṣe àtúnṣe, ṣùgbọ́n nígbà tí a bá ṣe é pẹ̀lú ẹ̀mí ìrẹ̀lẹ̀ àti òtítọ́ ni. Jésù Kristi Olúwa nínú ẹsẹ̀ Bíbélì tí a kà yìí kọ àríwísí apanirun tàbí ìbániwí láìsí ìfẹ́. Irú èyí tí ó tún máa mú ọkàn tí a ń gbìyànjú láti ṣe àtúnṣe rẹ̀ yígbì sí. Nítorí náà, a gbọ́dọ̀ rí i dájú pé gbogbo àtúnṣe máa ń ru ìyípadà rere sókè, kí a má sì ṣe lé àwọn ènìyàn kúrò nínú agbo àwọn ọmọ Ọlọ́run. Jésù tẹ̀síwájú láti kọ́ni pé ó ṣe pàtàkì kéèyàn máa lọ sọ́dọ̀ bàbá wa ọ̀run nínú àdúrà. Ó ṣe àpèjúwe ìjìnlẹ̀ ìfẹ́ bàbá sí àwọn ọmọ rẹ̀ àti ìmúratán rẹ̀ láti fún wa ní ohun tí à ń béèrè, kí a sì rí gbà nígbà tí a bá ń wá, àti ṣí ilẹ̀kùn nígbà tí a bá ń kànkùn. Orin kan wípé, àǹfààní wo ló pọ̀ báyìí láti máa gbàdúrà sí i. Gbogbo onígbàgbọ́ gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ láti béèrè, láti mọ bí a ṣe ń wá, àti láti lè kan ilẹ̀kùn sí ìjọba náà pẹ̀lú lílo orúkọ Jésù pẹ̀lú ìdánilójú kíkún nínú ìgbàgbọ́. Ẹ̀kọ́ àmúrelé: pípe àwọn onígbàgbọ́ ẹlẹgbẹ́ wa padà sí ọ̀nà òtítọ́ ń béèrè ìrẹ̀lẹ̀ àti gbígbàdúrà. A gbọ́dọ̀ ṣe é pẹ̀lú ìdánilójú kíkún ti ìgbàgbọ́. Àdúrà: Jésù Olúwa, ṣe ìrànlọ́wọ́ fún mi láti ní ìfẹ́ bíi tìrẹ, ìfẹ́ tí ó ń ṣe àtúnṣe pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ọ̀rọ̀ oore-ọ̀fẹ́. Fi ìgbàgbọ́ ńlá tí ó ń tẹ̀síwájú nínú àdúrà gbígbà sínú mi. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.